èmi pàtó wa náà ni o pàtó gbadé ògùn lánàá mo fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìyàtọ̀ tí ń bẹ láàrin ìgbàgbọ́ àti ìrètí. pàtó wa sẹ́ńtẹ̀nsì ni pé àǹtí ìgbàgbọ́ pupa àǹtí èèyàn mọ̀gọ́ èèyàn mọ̀gọ́ ìgbàgbọ́ àti ìrètí kí ń yàtọ̀. wọ́n ní ẹ̀kún ìlú mukùn wa o kí ń lọ fa pàtàkì àti ìṣèdánilẹ́kọ̀ọ́ báyìí òun rèé. mo wo sàkún rẹ̀ mo ṣàkíyèsí pé tí wọ́n bá ní èèyàn ń gbàdúrà àwọn èèyàn dúdú ń gbàdúrà ọ̀rọ̀ tẹnu kọ́ kìí ṣe ti sùn ti ètè àwọn Yorùbá gbàdúrà. tí wọ́n bá là ní ìṣòro kan ta ìgbàdúrà tó kọ́ bọ́yàdúrà wa gan pọ̀ jù ni ṣùgbọ́n mo wá ṣàkíyèsí kinní kan ńṣe là ń gbàdúrà bí erin àwa ń rí dáhùn bí ẹ̀lìrí. mo wá wo sàkún ẹ̀ kí gan ló lè fà á ọ̀kan nù tó fà á ni pé àmọ̀ yàtọ̀ láàrin ìgbàgbọ́ àti ìrètí. kí ló dé? ìdírè ṣé ẹ rí gbàgbọ́ ó là á fi gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. ìgbàgbọ́ ló dàbí ọwọ́ tá a fi rí nǹkan gbà. ọ̀pọ̀ ọgbà tọ́pọ̀ wa bá ti béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ọwọ́ ìrètí lánàá sọ́lọ́run. bẹ́ẹ̀ ìgbàgbọ́ ńlá fi rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. tá a bá wá mọ̀ yàtọ̀ rẹ̀ èèyàn á ṣiṣẹ́ yà láàgùn. sẹ́rí kínní kan kọ́ ababa mi Ọlọ́run Olódùmarè rèé kọ̀ mọ́ bá a ṣe é gbé ìkan fún kan. tọ́lọ́ bá sọ fún ọ wípé ẹni ọba fòkè lálátọ́ bá fòkè ilẹ̀ ní ń bọ̀. ìbá àsọmọ rẹ̀ ìbá àṣèrànṣẹ́ Ọlọ́run tó bá gun gàréèjì alájà méjìlá tó bá bọ́lẹ̀ lágbára Ọlọ́run yọkànlẹ̀ òfin lọ́lọ́run máa tẹ̀lé. Ọlọ́run ò ní sọ wípé gẹ́gẹ́ bí ìránṣẹ́ mi ìwọ bẹ́ látòrí òkè ò ní kú. kàkà bẹ́ẹ̀ yọkàn sọ pé tó o bá kú òun ó rí wípé wọ́n sin ọ́ dáadáa ni. torí òfin tó ti fi lélẹ̀ kò ní takò òfin lọ́lọ́run máa tẹ̀lé. lọ́pọ̀ ọgbà ńgbà Ọlọ́run bá wá ń retí kánà ọwọ́ gbàgbọ́ tá a bá wá gbé ìrètí àti àrídáhùn ànira. ìdí náà tó jẹ́ pé wà tèmi a nílò láti mọ kí ni ìyàtọ̀ láàrin ìgbàgbọ́ àti ìrètí. nínú ìwé Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 13 ó ní ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ń bẹ. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ò nífẹ̀ẹ́. bíbélì ní tá a bá fi ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ tá a bá fi hàn ṣèbẹ́ta èwo làkọ́bí ó nífẹ̀ẹ́ ni o ìfẹ́ ló dàgbà jù nù gbogbo wọn. ṣùgbọ́n ǹjẹ́ ṣàmọ́ ọwọ́ ọmọdé ò tó pẹpẹ ni tàgbà náà wọ́ kèrègbè. ibi tí ìfẹ́ ti wúlò bàbá nawọ́ rètí sí kò ní í ṣiṣẹ́. ibi ìgbàgbọ́ ti ṣe pàtàkì bàbá nawọ́ ọ̀fẹ́ sí kò lè ṣiṣẹ́. ǹjẹ́ mọ̀ pé mo gbọ́ kinní kan tó ṣẹlẹ̀ arákùnrin kan mọ̀ ní ló bá pàdé olè kan nílùú èbó ni o. ntọ́wá tí a ṣẹlẹ̀ ni pé àti arákùnrin yìí àtolè kò sí ètò gbédè ara wọn bẹ̀. níbi olè ti ń sọ ànàgó ẹ̀yìn ọlọ́mọ ni arákùnrin lòun bá bẹ̀rẹ̀ sí ya ka bíbélì pé Ọlọ́run Olódùmarè bíbélì láńdẹ́dẹ́ olúwayé àtọ́bẹ̀rù ẹ̀ka ọgbọ̀n ọ bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde. ẹ mọ̀ pé lé oko olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọ́bì ò sí là. sẹ́ẹ̀rì bí ṣe ń sọ́kò ìlérí ọ̀rọ̀ Ọlọ́run ǹjẹ́ mà kò lè yìn ń bọ̀ lẹ́ẹ̀márùn-ún àárín ẹsẹ̀ rẹ̀ ni wọ́n gbà kọjá lọ
Olódùmarè ó ṣèyanu ìgbólè náà ríyàn kò nílò wọ́n ṣe sọ fún kọ́lọ́ ń bẹ pẹ̀lẹ́ tó ń fẹ́ wá tí ọ̀tá kò jọ náà ó náà ya mérí lárákùnrin ìbá lọ sí jẹ́rìí ṣọ́ọ̀ṣì kan lárábìnrin kan bá gbọ́ wá ló náà bá pàdé olè lẹ́yìn ìgbà náà ṣùgbọ́n bí ó ti ń tẹlifóònù ẹni ọ̀kọ́kọ́ ṣe jẹ́rìí òun ó ní arákùnrin èmi náà bá rú tó bá pàdé o ṣùgbọ́n ọsibítù lèmi wà wọ́n yìn mí bọ́n kókósẹ̀ ọ̀ṣiṣẹ́ arákùnrin náà bá bí lọ rẹ̀ gbé mọ́dámú ìgbólè náà takò ìgbélẹ̀ ń sọ ó ní mọ́lá aleluya aleluya wọ́n yìn mí bọ́n ẹsẹ̀ rí àmọ̀ bu aleluya kù aleluya wá níbi títí ṣiṣẹ́ ọgbọ́n òdìgí okùn lódì sẹ́ẹ̀rí rètí ó níbi ìwúlò rẹ̀ ìgbàgbọ́ níbi ìwúlò rẹ̀ tá a bá wá da irú pọ̀ mọ́ sápàtì tá a yọ wọn lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ dákọ́nu nǹkan ọ̀lẹ̀ sẹ́ẹ̀rí téèyàn bá pàdé kọ́ yàgídùn ìyàtọ̀ tí ń bẹ láàrin ìgbàgbọ́ àti ìrètí èèyàn máa fàsìkò ṣòfò ní àdúrà ọ̀pọ̀ wa là ń gbàdúrà ṣùgbọ́n ọwọ́ ìrètí lànà sọ́dọ̀ Ọlọ́run àmọ́ pé gbàgbọ́ ńlọ́dàbí ọwọ́ tàbí rí nǹkan gbà lọ́lọ́run ẹ̀yẹn wò ó tí n bá fẹ́ fún lámọrin ní nǹkan bóyá mo fẹ́ fún bíbélì Yorùbá yìí ọwọ́ mọ̀ ní ọmọ náà tí ì gbà sójú àwòlà bí gbọ́bẹ̀ tó bá ná gbọ̀n wọ̀ báyìí wọ́n máa làágùn èmi tí mo fẹ́ fún òun náà tó fẹ́ gbọ́ ọmọ làágùn kò sì lè rí gbà ńgbọ̀ bá yà wá ní àpáìtọ̀ wo òkùnkùn fẹ́ fún mi ni sẹ́ẹ̀sì mọ̀ pé mo fẹ́ fún un ṣùgbọ́n ìgbọ̀nwọ́ kọ́ léèyàn fi rí nǹkan gbà ọwọ́ ni bẹ́ẹ̀ náà ni o ìgbàgbọ́ lọ́dàbí ọwọ́ tàbí rí nǹkan gbà lọ́lọ́ pa ìtọ̀ wa ń bolẹ̀ ti rí yun síbẹ̀ tí ọba parọ́ ní ọ̀lẹ́ lẹ́rìí òun bẹ lọ́rùn ẹ tẹ̀lé mi lọ ìwé Máàkù orí 11 ìwé Máàkù orí 11 ẹgbọ́n tó sọ́nù ẹsẹ̀ kẹ̀ńlá ẹsẹ̀ ìkẹrìnlélógún ó ní nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ ńgbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà ná yóò sì rí bẹ́ẹ̀ fún yín ohunkóhun tí ẹ bá tọrọ ńgbà ẹ bá gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ rí wọn gbà ẹ gbàgbọ́ pé ẹ rí wọn ìgbàgbọ́ láàfin rí gbà ìgbàgbọ́ lọ́dàbí ọwọ́ nú ẹ̀mí ṣé wá rọ́pọ̀ wá ń gbàdúrà à ń gba yànnàyànnà àdúrà oríṣiríṣi àdúrà ní bẹ lẹ́nu wa mo ti àṣàkíyèsí ìjọ kan àwọn ìwé ìléwọ́ nǹkan kan tí a máa kọ ń wọ́n fẹ́ẹ̀ rí kan tí a kọ látòkè òkun tí a ń ṣe sóòrù àwa ń ṣe pẹlẹbẹ nù sóòrù à ń ṣe sóòrù à ń ṣe sọ ọ̀sán kọ̀fẹ́ sásìkò kan tí bàbá mi Ọlọ́run Olódùmarè ọmọ gbọ́ àdúrà wa Nàìjà ọ̀ ń gbọ́ lọ́hùn kí wá lóde tó wá dàbí ipá àrídàntò bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọgbà àmọ̀túmọ̀ gbàgbọ́ ni ẹ̀yẹn wá wù gbàgbọ́ ni ọ̀pọ̀ wa tá a bá gbàdúrà á nìyọ ọ̀dà ṣe é rí rètí ọjọ́ iwájú ní wò ìgbàgbọ́ ní mo rí bàbá yìí ìyàtọ̀ wọn nu yọ̀ọ̀dà ní bẹ́nu abídí ńlọrọ̀ rètí yóò sì dá ńlọrọ̀ rètí ìrètí ń ṣe wo sàkún ọjọ́ ọ̀la ìgbàgbọ́ ní ó ti ṣẹlẹ̀ báyìí ìyàtọ̀ láàrin wọn nù èyí ni wípé ìgbàgbọ́ ní ó ti ṣẹlẹ̀ ìrètí ní yóò ṣẹlẹ̀ ìrètí ò lè rí nǹkan gbà ìgbàgbọ́ ní rí gbà kí wá ń gbàgbọ́ nínú ìwé Máàkù orí 11 ẹsẹ̀ 24 ìsọ fún wa ó ní nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà ná ẹ ṣàkíyèsí ibẹ̀ wọn o ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà ná ẹ sọ pé ná ẹ ti rí gbà ná yóò wà rí bẹ́ẹ̀ fún yín èyí ni pé ipa mi tí n bá gbàdúrà ni pé ojú ẹsẹ̀ tí mo gbàdúrà mo gbọ́dọ̀ gbàgbọ́ pé mo ti rí gbà ná rí kẹ́ni gbà rí tí mo béèrè gbà Ọlọ́run ó wá jẹ́ orí bẹ́ẹ̀ èyí ni wípé ìgbàgbọ́ sọ pọ́wọ́ mi ti bà báyìí ìgbàgbọ́ náà gbọ́dọ̀ Olódùmarè sì ṣe nínú o ẹ̀yẹn wo kinní kan ó ṣèlérí fún bàbá wa Ábúráhámù
ó lè ní ọ̀sọ̀ di bàbá orílẹ̀-èdè ńlá. Èyí ni wípé ọ̀sọ̀ tí ó ṣe fún Ábúráhámù wá máa tó ṣe ni ojú ẹsẹ̀ ó yí orúkọ rẹ̀ padà. Ọba bẹ̀rẹ̀ sí pè ní bàbá orílẹ̀-èdè. Ẹni tí èbímọ tí wọ́n ti ń pè ń dádì, kèbímọ wọ́n ti ń pè bàbá Ṣaléwá. Ọlọ́run ní ń pè bẹ́ẹ̀. Ẹ̀rí pọ́ fẹ́ dàbí pé èèyàn ń parọ́. Irọ́ sì kọ́ o. Ọlọ́run a máa pe tí ò sí bí epo ti wà. Ìgbàgbọ́ mọ̀nà. Èyí ni wípé tí n bá ṣàkíyèsí pé ibì kan fẹ́ máa ro nínú eegun ẹ̀gbẹ́ mi báyìí. Tí n bá wá gbàdúrà, Ọlọ́run Olódùmarè ó ní lọ́jọ́ náà ń ò ní béèrè ohunkóhun lọ́ọ̀rẹ́ o Jésù. Ó ní tí n bá béèrè lọ bàbá ló kọ̀ rí ó sì bàbá lọ Ọlọ́run Olódùmarè ẹgbẹ́ yìí ń ro mí ọ̀wá mú ríro ìkú o. Jésù ti kú nítorí àìsàn yìí mo gbà wípé amúnláàdá ló kọ Jésù àmín. Mo gbàdúrà báwọn. Kí ni ìgbàgbọ́? Ìgbàgbọ́ ni kí n gbà pé a ti mú lára dá. Pátọ̀ wà ń tẹ̀sán ni pé lójú ẹsẹ̀ ní ìrora wọn ó dùn ó. Ọmọ lè má dùn ó. Ibẹ̀ sì lè máa romí sí i. Ó lè máa romí síwájú sí i. Ṣùgbọ́n máa kàn gbàgbọ́ wípé mo ti rí dáhùn. Ọjà ń gbà tẹ́gbẹ̀ bá wa rò ẹ́ ṣe lè gbàgbọ́ pé ẹ̀rẹ́ bí gbàgbọ́. Ẹni tí wọ́n ń pè gbàgbọ́ náà. Ó ní ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà. Ọ̀pọ̀ wa àwọn ọmọ wò báyìí ni pé ibi tí ń romí yóò dùn ọjọ́ kan. Èmi tí mo ti gbàdúrà ọjọ́ kan ń bọ̀ yóò dùn ọjọ́ kan ń bọ̀ yóò dùn. Èmi ìrètí nù o ìrètí ò lè rí nǹkan gbà. Ìgbàgbọ́ tí rí nǹkan gbà ni pé bí wọn ò tiẹ̀ tí ìfojú rí mo gbà pé mo ti rí gbà náà. Ìgbàgbọ́ náà yọ wà ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ọgbà tí ò rí bẹ́ẹ̀ fún wa ìrètí ọwọ́ ìrètí lánàá kìí sọwọ́ gbàgbọ́. Ìrètí ń wọjọ́ wájú. Ìrètí kọ́ léèyàn fi rí nǹkan gbà. Ìgbàgbọ́ ni. Ó lóun kó ń tẹ́ ẹ bá tọrọ ń gbẹ bá gbàdúrà. Igbó là máa tọrọ ìgbà bá gbàdúrà. Ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà. Igbó lá gbàgbọ́ ìgbẹ́ bá gbàdúrà. Ó ní ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò wà rí bẹ́ẹ̀ fún yín. Ìgbàgbọ́ náà sẹ́ẹ̀rí gbàgbọ́ ìlọ́dàbí ọwọ́ tá a fi rí nǹkan gbà. Ìrètí kọ́ là fi rí nǹkan gbà lọ́lọ́wọ́. Ìgbàgbọ́ ni èyí ni wípé tó o bá ti béèrè gbàpò ti ṣe. O lè má ti ìfojú rí bí babaláwa baba Ábúráhámù mọ̀nù. Ọlọ́run ṣèlérí pé yóò bímọ. Ǹjẹ́ ẹ sì mọ̀ pé pátárà ó sì tún yàgàn. Ṣùgbọ́n Bíbélì ní kọ̀ọ̀kan bí ara sí ara rẹ̀ ọgbà tọ́lọ̀ ń sọ̀gbọ́. Ìyàtọ̀ tí ń bẹ láàrin ìrètí àti ìgbàgbọ́ náà. Ìrètí ń wo sàkún ìrètí ní yóò da ìgbàgbọ́ ló ti dá báyìí. Mo lè má ti ìfojú rí ẹ̀yin náà lè má ti ìfojú rí ṣùgbọ́n ó ti dá ìgbàgbọ́ náà. Ìgbàgbọ́ wa láàfi rí nǹkan gbà lọ́lọ́run. Ìgbàgbọ́ láàfi rí nǹkan gbà tá a bá gbàdúrà kìí ṣe ìrètí. Ìyàtọ̀ tí ń bẹ láàrin ìgbàgbọ́ àti ìrètí náà. Èmi náà ń fáìtọ̀ gbogbo wa o fáìtọ̀ Gbadé Ògúnlànà.